Orúkọ tèmi ni Abdulrahman Adéníjì. Mo jẹ́ gẹ́gẹ́ bí ọmọ bíbí ìlú Abẹ́òkúta, Ogun State. Iṣẹ́ tí mo ń ṣe ni tunnel engineering, iṣẹ́ tí mo ń ṣe tó jẹ́ iṣẹ́ ọwọ́, tó jẹ́ iṣẹ́ tunnel engineering. Òun ni iṣẹ́ tí mo ń ṣe. Mo ṣiṣẹ́ bí ẹni máa kú lórí títì. Akàwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, aka secondary school, but ọ̀tọ̀ níbi tí a fọkàn sí, but nígbà ibi tí agbára àwọn òbí wa gbé dé ló jẹ́ ká lọ kọ́ṣẹ́. Lójú wa náà bí ká di doctor, bí ká di lawyer ni. Kó tó di wípé ibi tá bára wa yìí náà, a dúpẹ́ fún Ọlọ́run ọba ṣá. Iṣẹ́ tunnel ni iṣẹ́ tọ́lọ́run ní ká yàn láàyò. A dẹ̀ dúpẹ́ lórí iṣẹ́ yẹn. I work every night and day, all season. Ẹni ó mọ bí ẹgbẹ́ gbé ńlá àṣàrè kù ní. Iṣẹ́ ọwọ́ yìí, àwa náà kọ́ gẹ́gẹ́ bí ọdún mẹ́fà làwa náà fi kọ́ tá a fi mọ̀. Ṣùgbọ́n lọ́wọ́ ìyá náà ti ṣe freedom sí i, ó ti tó bí 22 years ṣá tá a ti wà lẹ́nu ẹ̀. Àṣà máa ń woriwo physical formula o. Iṣẹ́ kọ́ lówó, iṣẹ́ kọ́ lówó, iṣẹ́ kọ́ lówó. Ìpèníjà lórí iṣẹ́ tá à ń ṣe, ìpèníjà pọ̀ lórí ẹ̀ rẹpẹtẹ. Ṣé bí irú àwọn iná eléyìí tá à ń lò yìí ni tó jẹ́ pé nígbà míì tó bá múná tó jẹ́ pé bí kò jó wa lọ́wọ́, kò jó wa lẹ́sẹ̀, tàbí irú àwọn hammer everything tá à ń lò. Ìpèníjà pọ̀ lóríṣiríṣi tá à ń rí lórí ẹ̀ gan-an. Bí kíkan gé wa lọ́wọ́, kó gé wa lẹ́sẹ̀, ṣùgbọ́n à ń rọ́jú àdúpẹ́ fọ́lọ́run ọba. Mo ṣiṣẹ́ bí ẹni máa kú lórí títì. I work every night and day, all season. Tó bá rí pé tìyẹn, ìjọ́ tínú mi dùn jù nígbà tí mo kọ́ṣẹ́ tí mo rọ́ kọ́ bí odidi ọdún méje tí mo fi kọ́. Ìjọ́ tí mo ṣe freedom, ó jẹ́ ìjọ́ àkọ́kọ́ tínú mi dùn jù pé mo tẹ̀ ṣàṣeyọrí lórí iṣẹ́, lórí challenges tó wà nínú ẹ̀ ó pọ̀ rẹpẹtẹ gan. Torí àìmọye ọ̀pọ̀lọpọ̀ tá a ti jọ kọ́ tí wọ́n ti ní àwọn ìpèníjà tí wọ́n lè ṣiṣẹ́ yẹn mọ́. Àṣà máa ń woriwo physical formula o. Iṣẹ́ kọ́ lówó, iṣẹ́ kọ́ lówó, iṣẹ́ kọ́ lówó. Embarrassment yẹn àyẹn ò lè ṣe kà, especially tá bá lọ bá torí oríṣiríṣi customer la ní. Tí customer mi bá embarrass èèyàn báyìí, kò sí nǹkan téèyàn lè ṣe. Ẹ mọ̀ pé ẹ̀yin àwa Yorùbá yẹn àgbà náà lè máa sọ pé customer is always right. So kò sí nǹkan tí wọ́n lè ṣe fún wa. Ṣé ìjọ́ tá bá gbàgbá tí ní ká ṣe ni, ṣùgbọ́n àdúpẹ́ fọ́lọ́run ọba ṣá. Mo ṣiṣẹ́ bí ẹni máa kú lórí títì. Iṣẹ́ mi tí mo ṣe yìí, mo lè mold so many things lórí iṣẹ́ tí mo lè fi iṣẹ́ ọwọ́ lásán láti máa fi mold ẹ̀. Ṣùgbọ́n tẹ́ǹtì bá tún wà tí a máa tún mold àwọn kan oríṣiríṣi tá a lè ṣe jáde nídìí iṣẹ́ kan náà wà yìí. I work every night and day, all season. Ẹni ó mọ bí ẹgbẹ́ gbé ńlá àṣàrè kù ní. Tí àwọn ìjọba bá tún ràn wá lọ, ìgbàgbọ́ mi ní pé pàtó bá tún máa fi mú ọdún tó ń bọ̀ jù báyìí lọ, iṣẹ́ yà tún ti gbòòrò jù báyìí lọ fún ọ̀pọ̀lọpọ̀. Àmọ̀ràn tèmi kàn fẹ́ bẹ̀ ìjọba ni pé kán tún ràn wá lọ́wọ́ nídìí iṣẹ́ ọwọ́ ẹ̀. Tó bá tún ràn wá nídìí iṣẹ́ ọwọ́, iṣẹ́ yà tún mú orí yá dáadáa. Á tún lè wu àwọn ọmọ kéékèèké gan láti kọ́. Àṣà máa ń woriwo physical formula o. Iṣẹ́ kọ́ lówó, iṣẹ́ kọ́ lówó, iṣẹ́ kọ́ lówó. Ìmọ̀ràn tí mo ní fáwọn ọ̀dọ́ ó pọ̀. Mo bẹ̀ wọ́n torí lásìkò tá a wà yìí, gbogbo wa náà la mọ̀ pé ìwé lásán ò tó jẹ mọ́. Kí wọ́n kọ́ṣẹ́ ọwọ́, tó ní kálukú bá níṣẹ́ ọwọ́ lọ́wọ́, so kò ní problem. So èèyàn bọ́yàwó, abọ́mọ, abọ́kìnrin, àwa náà àdúpẹ́ fọ́lọ́run ọba ṣá. Òun náà la fi ń bọ́yàwó tá a fi ń bọ́mọ. Tá a dẹ̀ nílé tá a ní gbogbo ẹ̀ nídìí ẹ̀. Àṣà máa ń woriwo physical formula o. Iṣẹ́ kọ́ lówó, iṣẹ́ kọ́ lówó, iṣẹ́ kọ́ lówó. Orúkọ tèmi ni Abdulrahman Adéníjì. Iṣẹ́ ọwọ́ tá à ń ṣe, iṣẹ́ ọwọ́ dáa gan lọ́pọ̀lọpọ̀. Mo gba gbogbo àwọn ọ̀dọ́ lọ́mọ̀ràn kí wọ́n kọ́ṣẹ́ ọwọ́, kó ní kálukú níṣẹ́ ọwọ́. Kẹ̀dẹ̀ máa lọ wo Orísun TV, kẹ́ máa wo gbogbo bí everything ṣe ń lọ ńbẹ̀.